Ìjíǹjí tí mo jí Ọláwálé, mo gbéra mo fẹ́ kí màámi o, olórí Tèmítọ́pẹ́ lé lọ́dún kan, kẹ́ lálàáfíà kẹ́ tún pẹ́ láyé. Aya onírìṣà ṣọjọ́ ìbí o, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Rere díẹ̀ yẹ lókun, àrẹ̀rẹ̀ díẹ̀ yẹ lú ọ̀sà, lékeleke ọ̀rọ̀ àtúndí ẹyẹ lókè fún. Ìbà fárúgbó ọjọ́ o, ìbà fọ́ba mi òkè, ìbà fẹ́lẹ́dùmarè ọba títí ń bẹ kí bẹ́ẹ̀ bẹ tó máa ń bẹ. Wọn alábẹ́ ń fẹ́ mo ṣe ìbà nílé Olúgbọ́n, mo ṣe ìbà nílé Àjèrò, mo ṣe ìbà nílé Ọ̀wárọ̀gùn Àjà, mo ṣe ìgbà gbogbo àwọn akẹ́wé tí ń bẹ nílẹ̀ yìí pátá tó ń forí wì sí alẹ́ náà ó jèdè. Bá gbé wàláhùn àdó, wọn àlùkò láhùn wàláhùn kò sùn, bí lékeleke bá láhùn yóò sì kẹfún. Èmi láhùn lónìí mo rí bàbá mi tó máa ń béèrè lọ, wọn alábẹ́fẹ́ mo tó dé ọmọ afẹ́nifẹ́re. Mo lórí Tèmítọ́pẹ́ tí ń ṣọjọ́ bí o, ní gangan ni màámi pàtàkì tí ń ṣọjọ́ bí o, ní gangan ni kórè jẹ́ pẹ́ láyé. Aya onírìṣà o, aya Ògúnwùsì, aya Àdìmúlà ẹ̀rù jẹ̀jẹ̀ nífẹ̀ẹ́ tí ń ṣọjọ́ bí o, ní gangan mo ní kórè jẹ́ pẹ́ láyé. Dọ́kásì ló rán wá, ó lálábẹ́fẹ́ olóyà sáré tètè máa bọ̀ wá bá mi kí, máa bọ̀ wá bá mi kọ̀ ǹgá mi, àrídùnnú mi. Aya onírìṣà o, aya Àdìmúlà, aya ní Babátúndé Adéyẹyè bàbá mi, mo wólẹ̀ forí adé bàbá mi. Ọmọ bá kọ́ ìwòye tó ní kọ́, aya Ògúnwùsì dákun máa ń gbọ́ dídùn ẹnu mi, má bínú pé mo bọ̀ láyé, mo gbọ́ orúkọ lápè lọ́ba ládéládé. Màmá mi tí ń ṣọjọ́ bí o, ní mo gbọ́ ọmọ gbọ́ dídùn ẹnu mi. Ọ̀wá dákun bá ń wá nǹkan fìdílé, àbí ọ̀dàkùn bá ń fìdílé nǹkan káwárè pẹ̀lú àwọn bàbá rẹ̀ níbi àgbébí ọlọ́mọ gangan. Ọmọ bá àgọ́ ìwòye sani àgọ́ ìwòye nílé àwọn bàbá rẹ̀ níbi àgbébí ọlọ́mọ, ó yá níṣó iléyá. Mo pẹ́ ní nítorí ìfẹ́ òkú mọ́sáfìrà, ilé ọ̀hún dùn ó dùn ojú yín lọ. Ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún, ọmọ olówó joyè méjì pọ̀ ó tún retí keje, ọmọ òsì lóye joyè, ọmọ òjòyè kóyè wù ní jẹ, ó jẹ gbogbo oyè tán ó tòsí wá jẹ gbèsè nílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ kankan ni. Ọmọ àtàṣọ ọlẹ́bí òyìnbó ni wọ́n kíran bàbá yẹn nígbà gbébí ọlọ́mọ kankan ni. Ọmọ àtàpàtúbú àlejò tí ń so nílé dàrúdàrú. Wọ́n yá onírìṣà ìlẹ́ ọmọ olóbì kan wọ̀rọ̀kọ̀ tí ń bẹ lẹ́bàá ọ̀nà nínú ilẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ kankan ni. Màámi ẹni ìdánwò èyí tó fẹ́ tẹni àwọ̀ sápò ẹni, èyí tí ó bá fẹ́ tẹni àwọ̀ sínú gbó. Ẹranko burúkú àrùn mùsàlàrìn ni ọmọ balógun dòdò ń dá wà, ọmọ onílé ńlá. Aya Àdìmúlà ìlẹ́ ọmọ olówó ńlá, dòdò ń dá wà ọmọ asúndẹ̀ mọ́gbọ̀yà yébọ̀yà yébọ̀yà yébò oúnjẹ. Bẹ́ẹ̀ náà ni ọmọ agọ́ṣe lọ́sàn-án máa gèèyàn yóò bá dòrò náà kórè gá àwọn bàbá ẹ̀yìn nígbà gbébí ọlọ́mọ gangan. Ọmọ ní ohun tó yẹ mọ́ nílé ni wọ́n ń kórè gá àwọn bàbá rẹ̀ nígbà gbébí ọlọ́mọ. Ọmọ alágẹmọ mẹ́rìndínlógún máa ń gbọ́. Wọ́n á yá onírìṣà mo pẹ́ dákun máa ń gbọ́ dídùn ẹnu mi. Ǹlẹ́ ọmọ aráyẹ mọ́mọ́ roko, ọ̀wá roko tán lé bàbá tó bí ọlọ́mọ, ẹ̀yẹ ti fò lọ. Mo níṣó nílé ń wò lọ́bẹ̀, ọbẹ̀ tí ń bẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ ń ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀, yọ̀yọ̀ dákun má yọ̀ mọ́ ohun tó ṣe ni onílé ìpani. Ọmọ sáwọn ní póríkè ẹsẹ̀ ni wọ́n kíra àwọn bàbá rẹ̀ níbi àgbébí ọlọ́mọ. Lẹ́ ọmọ onígbó mádémádé,
ọmọ onígbò mọ̀wọ́ àjòjì yóò bá wọ̀ gbòdò yóò dẹni bọ́ra àjòjì yóò bá wọ̀ gbòdò yóò di títẹ̀ mọ́lẹ̀. Ìjẹ̀bú ló kọ́ náwó sílé kóyìnbó tó kówó dé kówó ohun tó wá di ìdẹ̀rù tọmọ òyìnbó dé ló wọ ohun pọ̀ jaburata. Ọmọ olówó ìṣẹ̀báyé ni wọ́n ń kíran bàbá ẹ̀yìn nígbà gbé bí ọlọ́mọ gangan ni. Kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó, ọmọọba Tèmítọ́pẹ́ ní ìtàn Ìjẹ̀bú owó ní ọ̀ní làwọn bàbá tó bí ọlọ́mọ ni tó fi jẹ́ pé gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ gbogbo Ìjẹ̀bú tẹ́mi mọ̀ wò ni wọ́n ń lówó lọ́wọ́ nílà àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni. Ìjẹ̀bú ni wọ́n ọmọ èrè ni wà. Ilé ọmọdúnmádé ọmọdúnmádé ọmọdún mọ̀sùn pẹ̀dẹ̀ jẹjẹ ńlẹ́ ọmọládé ẹ̀ o gbogbo mọ̀gá adé ohun gbogbo mọ̀gá o èyí tí ń fẹ̀yàwó rẹ̀ yé kégbèǹkégbè ńlẹ́ ọmọ dúdú lẹ́ o sí nílẹ̀ wọ́n yípo pàtí bẹ́ẹ̀ nílẹ̀ o mọ̀ bẹ́ẹ̀ ṣe nílé bàbá tó bí ọlọ́mọ ńlẹ́ ọmọdé bá lókun àrò olókun àrò radìyẹ Ìjẹ̀bú ọmọ èrè ni wà. Ó máa mi olórí ẹni tán ń bá ní gúnlẹ̀ sí làwọn bàbá rẹ̀ ojú àlọ́ gangan ni. Ẹ ṣe wá nǹkan fìdílé àbí kẹ́hìndà ogun ẹ̀ fìdílé nǹkan jálè bá láwọn ọkọ rẹ̀ gangan ni mo wó lẹ́fúrọ́ dé. Ó dìlé onífẹ́ àkùrẹ́ ọ̀ma kápò owó rẹ̀ máa yí pé ọ́ ní ẹrù jẹjẹ. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ wọ ni a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ wo ìyè lágbo kó ga kan bẹ̀rẹ̀ ní wọ́n kí wọ́n nífẹ̀ẹ́ wo Tolú. Bàbá kọ́ bá nífẹ̀ẹ́ bàbá bá gbogbo ẹ̀ pọ̀ náà folúwa rẹ̀ ṣe èmi tí nǹkan bá nífẹ̀ẹ́ mú làkùn torọ́ bá lónìí ṣẹ̀ṣẹ̀ fún ìran àdùnní làwọn pápá ládùn ọ̀pàdánì ńlá wọn pálá àdọ́kàn gbogbo wọn náà ní jẹ́ ìgbà wọn ń defẹ́ ọkọ̀ ní kókó ẹ̀gbẹ́ yìí gbé fẹ́gbọ́n mọ́gbẹ́kùnrin gbó máa mẹ́ni ìtàn èyí gbé fòòṣà ọmọ bó ṣàràrọ̀ ọmọ Agẹmọ lèmi ó gbé fún ìran ọmọ Agẹmọ tó ti kékeré pọ̀ láyé yẹn lẹ́wọ̀n mo lódò kan tẹ́rẹ́rẹ́ wọ́n á wọ́ ọmọ olódò kan dáadáa ọmọ odò tó sàn wẹ́rẹ́gẹ́ ló lọ sàn wẹ́rẹ́gẹ́ ló dẹ̀yìn kúlẹ̀ ọ̀sìnlẹ̀ ló dàbàṣà onípele ó gbọ́dọ̀ bù mú ìran aka àbàjá kan ó gbọ́dọ̀ bu ẹsẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ ní omomi odò náà ń gbẹ sọ̀bọ̀rọ̀ mi wú mi ìpè dandan kó máa ń bá láfẹ̀ ojú rábẹ́ sálọ ní ìfẹ́ òní jẹ́ ilẹ̀kùn mẹ́rìndínlógún tó lúwẹ̀ tí ń jọ sí gbọ́ngbà tẹ̀sán lè wà tẹ̀sán sóde gbẹgbà níṣe wọ́n ẹ̀yìn lọ́mọ onílùú kan bá tìrìbà onílùú kan bá tìrìbà onílùú kan bá tìrìbà ìlú tán fàwẹ́kùn ti níjọ́sí àkètèpètè ìrìn náà fi sọ̀sán rẹ̀ onípele ó gbọ́dọ̀ jó ìran àkàbàjà kan ó gbọ́dọ̀ yẹsẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ ní ojú náà yá nílé bàbá tó bí yín lọ́mọ àbúntẹ́ni níyàn máa sókè yó. Mo gbá lábọ̀wọ́ mi ò mí bá ń dẹ́kọ̀jọ́ nànà ní múlẹ̀ ò nífẹ̀ẹ́ wù mí ní tèmi wẹ̀bù ojoojúmọ́ ní múlẹ̀ bàbá yín sùn mí lọ nílẹ̀ ò nífẹ̀ẹ́ àkùrẹ́ ọmọ kápò owó rẹ̀ mọ ìgbé ọ ní ẹrù jẹjẹ. Mo wó lẹ́kọ̀ọ́rẹ́ àdé o bàbá mi pápá tó dé Adéyẹ yòókù wù sí ọ nírìṣà. Àrọ́bà fún lọ́ba ń gbọ́ òun ò jẹ́ rọ́bà fún ní tèmi mo ṣe kábíyèsí forí àdé o ní ẹrù jẹjẹ. Máa mẹ́rin tán olórí láàfin ayárere lẹ́dẹ̀ ọkọ̀ ní agbọ́n bẹ́pọ̀ rẹ̀ àmì dákun máa ń tẹ́wọ́ máa ń ṣàmì àdúrà mi. Bọ́ǹbọ́kùnrin kò ní kú bọ́ǹbọ́bìnrin kò nírun ìṣọ̀mọ̀ àjìnà fún ọ̀jẹ̀ ìrè lọ́mọbìnrin jẹ́ lábọ́ ọjà kẹ́ ẹ bá wọn pẹ́ bí ewé àpẹ́ kẹ́ ẹ dára lẹ́wà bí Ọ̀ṣun ajímọ́kò ń gbóbi ẹ̀rín gbogbo wọn parapọ̀ báyìí ń gbẹ̀rù àgbàdókè owó ìwọ̀n nílé ajé owó níwọ̀n èèyàn ìwọ̀n nílé olókun ayọ̀ ní onídìí ìbàjẹ́ èsàn kẹsàn ní kọlọ́mbà mímọ́ yá yín ní wèrè
mo pọ́jọ́ oṣù ẹrú yẹn o kò ní kọ́ máa lákàn mọ́mọ́ ń fọpọ́ pàṣọ pé ó ti gidi lọ́rùn ọ̀gbẹ́ torí ká ṣeré ọmọ rẹ̀ mọ́tò òbí múra ó dà lápòpò torí ká ṣeré ọmọ rẹ̀ mọ́tò àtàrí kọ́mọ rẹ̀ sínú àwọ̀ epo àtòrí àti jòkó níṣọ́ lọ́rọ̀ bá ń ṣeré máàmì ẹni tán o tèmi tọpẹ́ màmí tán bá ní kí gbẹgbẹrẹ ó má gbẹnu gbó gbẹgbẹrẹ ó gbẹnu gbó yóò wọlé burúkú ẹni bá ní kí dẹ̀rẹ̀ ó mọ tẹ̀nà tẹ̀tẹ̀rẹ̀ ó wà tẹ̀nà tán yóò fọmọ rẹ̀ ṣàkí ọ̀dàn àtàrí ro nítorí tó fi máa sọkojú abẹ́rẹ́ ro sì ní gbọ̀rọ̀ tó fi máa ṣàtọ̀nà fòkùn ìgbà ọdún láyọ̀ ọdún kan ní fún ọmọ àmì àgẹmọ rẹ̀ ò ní tẹ ìdòkú òdìjọ́ ó bá fọ́n pátẹ́ ọdọọdún ní sápẹ́rúwẹ́ ọdọọdún ní màrìwò ṣẹ ọdọọdún náà lárọ̀ mọ̀bí lórí àǹtẹ̀ ọdún èyí tó sì lọ́dún yóò níjà ṣe mọ́. ẹ ó máa ń mi bàbá wa ti béèrè wípé ta ló ń kọrin ìwé látẹ̀kùn ẹ má fojú mi pòjò ẹ má fojú mi pòjò ẹ má fi gbà mí pé gbà ẹ má fi gbà mí pé gbà ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ nígbà ọ̀tọ̀ ní ìgbà alábẹ́fẹ́ lórúkọ tèmi já Afẹ́nifẹ́re ní bàbá tó bí mi lọ́mọ ọmọ wọn nílò olómọ làpọ̀ ọmọ lọ́rọ̀ alákòókò dé àsìgbà tí ń bẹ lọ́nà tó mú.